Èdè Yorùbá ní àbọrú àbọyè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ifá tàbí àwọn òrìṣà. Tọ́pẹ́ Àlàbí ló fẹ́ sọ ibi tó ti rí àbọrú àbọyè tó ń lò nínú orin gbajúgbajà olórin ẹ̀mí. Tọ́pẹ́ Àlàbí ti fèsì sí fọ́nrán kan tó ń jà ràìn tó sì ti dá awuyewuye kalẹ̀ lórí ayélujára níbi tó ti lo èdè Yorùbá kan. Eléyìí ni àbọrú àbọyè nínú orin tó kọ. Ọ̀rọ̀ yìí ló jẹ́ èyí tí àwọn ènìyàn gbàgbọ́ wípé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ, àti wípé Tọ́pẹ́ Àlàbí ó ti darapọ̀ mọ́ ayé, wípé kò kọrin ìyìn sí Elédùmarè ọ̀gá ògo mọ́, orin aláwo ló ń kọ. Wípé ọ̀rọ̀ àbọrú àbọyè kò sí nínú ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi. Nínú fọ́nrán ohùn Àlàbí, Tọ́pẹ́ Àlàbí ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ohun ẹbọ. Ó ní àbíyè ni mí, orúkọ mi nìyẹn, mo di ẹbọ, mo rú, mo yè. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ló dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn olórí ẹlẹ́sìn ìbílẹ̀ lórí ọ̀rọ̀ àbọrú àbọyè. Nínú fọ́nrán míì tó jáde lórí ayélujára, a rí olórin ẹ̀mí náà Tọ́pẹ́ Àlàbí ó fèsì sí ọ̀rọ̀ yìí. Ó ní èdè Yorùbá pọ́nbélé ní àbọrú àbọyè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ aláwo. Tọ́pẹ́ Àlàbí ní èdè Yorùbá pọ́nbélé ní àbọrú àbọyè, tí ó sì jẹ́ wípé òun fúnra òun gan Yorùbá ni òun, àti wípé nínú Bíbélì Dáfídì ó rú ẹbọ sí Elédùmarè. Ó wá béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé ṣé Dáfídì yè àbí kò yè? Ó ní èmi gan mo yè torí pé mo di ẹbọ, mo rú ara mi fún Elédùmarè Ọlọ́run ọ̀gá ògo gẹ́gẹ́ bí ohun ẹbọ ní ààyè mímọ́. Gbogbo wa ní Yorùbá gẹ́gẹ́ bí Tọ́pẹ́ Àlàbí ṣe sọ. Tí àwọn kan bá ní irúfẹ́ àṣà tí àwọn ń lò láti fi kí ara wọn nìyẹn, àwa gan ọmọ Yorùbá ni wá, tí wọ́n bá wà nínú ilé awo tiwọn ni. Ṣùgbọ́n tí a bá ti jọ ń sọ Yorùbá lẹ́nu, èdè Yorùbá ti gbogbo wa ni. Nínú Bíbélì, ẹrú ẹbọ tí Ọlọ́run fẹ́ kí ẹ sì yè. Ó ní ìsáàkì yí àbí èyè. Tọ́pẹ́ Àlàbí wá rọ àwọn olùjọ́sìn láti fi ara wọn fún Elédùmarè gẹ́gẹ́ bí ẹbọ ní ààyè mímọ́.